olórí ọmọ ogun nàìjíríà ó ṣàlàyé ibi tí iṣẹ́ dé dúró lórí ìgbìyànjú láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n mà jí gbé lógbómọ̀ṣọ́. olórí ọmọ ogun orílẹ̀-èdè wa nàìjíríà ọ̀gágun wahidi suhaib ó mà ti sọ wípé iṣẹ́ sì ń lọ láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n mà jí gbé lọ lógbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́. ọ̀gágun suhaib ìmọ̀ ló má sọ̀rọ̀ yìí fáwọn akọ̀ròyìn lópin ọ̀sẹ̀ tó mọ̀ kọjá nílùú Port Harcourt níbi ayẹyẹ àyájọ́ ọjọ́ àwọn ọmọ ogun ti ọdún 2026 ní ọjọ́ 25 oṣù karùn-ún ń làwọn jàǹdùkú agbébọn ni wọ́n mọ̀ ya wọ ilé ẹ̀kọ́ girama tó wà ní ẹ̀sìn ẹ̀lẹ̀ àti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní yàwọ́tà ní ìjọba ìbílẹ̀ oríire níbi tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó mọ̀ lé ní 40 lọ. olórí ọmọ ogun orílẹ̀-èdè wa nàìjíríà ó mà sọ wípé iléeṣẹ́ ọmọ ogun ó sì ń tẹ̀síwájú akitiyan rẹ̀ láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n mà jí gbé ní ìpínlẹ̀ ọ̀yọ́. mo sì fi ń dá yín lójú pé a ti ń ṣe àṣeyọrí nínú ìgbìyànjú wa láti dóòlà àwọn táwọn agbébọn mà jí gbé lọ. ọ̀gágun Shuaib ó lóun gbàgbọ́ pé gbogbo àwọn tí wọ́n mà jí gbé yìí ó ní wọn yóò padà wálé ní àlàáfíà láti lọ bá àwọn ẹbí wọn. olórí ọmọ ogun wa sọ wípé iléeṣẹ́ ológun ó ń ṣiṣẹ́ takuntakun káàkiri gbogbo ẹkùn orílẹ̀-èdè nàìjíríà láti wá ojútùú sí ètò ààbò tó mẹ́hẹ. ọ̀gbẹ́ni Shuaib ó ní iléeṣẹ́ ọmọ ogun ó ti ṣe àṣeyọrí ńlá nípasẹ̀ ikọ̀ operation adinkai tó ń gbé ìjà kojú àwọn jàǹdùkú agbébọn àtàwọn agbésùmọ̀mí. ó ní láìpẹ́ láì jìnnà ìní ọwọ́ iléeṣẹ́ ọmọ ogun ó ní yóò tẹ ògbóǹtarìgì adarí agbésùmọ̀mí Abu Bilal Al-Minuki pẹ̀lú àjọṣepọ̀ àwọn ọmọ ogun Amẹ́ríkà. Shuaib ní kò mà dín ní agbésùmọ̀mí 1872 táwọn ọmọ ogun ti mú balẹ̀ nígbàtí ọ̀pọ̀ nínú wọn tó ti jọ̀wọ́ ara wọn pé àwọn ò ṣe ìgbésùmọ̀mí mọ́. ọ̀gágun Shuaib ní àṣeyọrí iléeṣẹ́ ọmọ ogun nàìjíríà ó ti jẹ́ kí ọ̀pọ̀ èèyàn tí wọ́n ti sá kúrò ní ibùgbé wọn tẹ́lẹ̀ torí àwọn agbésùmọ̀mí kí wọ́n padà sí ibùgbé wọn báyìí. ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé àlàáfíà ti jọba ní gbogbo àwọn ìpínlẹ̀ yorùbá yàtọ̀ sí ìpínlẹ̀ ọ̀yọ́ nìkan táwọn agbébọn ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé lọ. oníléeṣẹ́ ológun yóò túbọ̀ gba ọmọ ogun 28,000 sáwọn ibùdó ológun tó wà ní Òṣogbo, Zaria àti Amaziri Hedda ní ìpínlẹ̀ ti Ebonyi. láìpẹ́ yìí ó ní mo pàṣẹ pé kí iléeṣẹ́ ológun kó gba àwọn ọ̀dọ́ 28,000 ṣiṣẹ́ ológun láti ṣèrànwọ́ lórí ìpèsè ààbò tó péye káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. ní báyìí kò dín ní 6,000 tó ti kẹ́kọ̀ọ́ jáde ní ibùdó ológun tó wà ní Zaria nígbàtí 5,000 tó ti ṣetán ní Òṣogbo. 3,000 ọmọ ogun yóò tún ṣetán láti darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun ní ibùdó ọmọ ogun tó wà ní Amaziri Hedda. ọ̀gágun Shuaib ń ló ṣàlàyé bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tí ẹ ń wò wá o. àánú ọlọ́ọ̀ba yóò wá èmi àti rí àkó ọ̀sẹ̀ tuntun. ọ̀sẹ̀ ayọ̀ ni yóò jẹ́ fún wa o. àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrere.